fi kojú lẹ láti divide ìbò lẹ Yorùbá ni. Chief Sunday Igboho kóun náà bá dára ẹ̀ lójú wọ́n dẹ̀ pé gbogbo àwọn alágbára táwọn ní lórí social media yìí àtàwọn security network la pé ìlú kọ̀ọ̀kan dẹ̀ gbọ́dọ̀ fi sí nǹkan tí Buhari ṣe yẹn àwa fẹ́ gbẹ̀sùn ẹ̀ lára Tinubu torí pọ́jọ JPC ló nípa nínú security ò ṣe ká gbébọn nìkan ìyẹn làwa. ọ̀tẹ̀ ló ń jẹ́ ló ń pè ọ́ kò sẹ́ni tí ò lórúkọ tiẹ̀ àti wípé ọmọ kì í gọ̀ títí sẹ́ẹ̀ kó gbàgbé orúkọ ara rẹ̀. ààfin tèmi ò nílò ìdánimọ̀ lọ́jà tó bá dọ́jà báyìí wọ́n á mọ̀ bó dọ́jà ni. èmi tí ń tòótọ́ Samuel Owóyẹmí fẹ́lẹ́fẹ́lẹ́ láyé lórúkọ mi fẹ́lẹ́ ní gbogbo èèyàn mọ̀ mí sí. èmi náà kọ́ Ọlọ́run ọba òkè ló fún mi ṣe ní gbogbo ìgbà. òun là ń ṣàlàyé fúnra wa. bẹ́ẹ̀ni. mo dẹ̀ ní nígbàgbọ́ pé ìfẹ́ kan náà tájọ ní lájọ fi jọ lọ́rọ̀ Yorùbá ṣe ká wa lára. ní 2017 tá à ń sọ yìí èmi tí mo jókòó síwájú yìí ni mo kọ àpilẹ̀kọ ìwé tó dá Àmọ̀tẹ́kùn sílẹ̀ ńlẹ̀ Yorùbá. iṣẹ́ ọpọlọ tá gbé kalẹ̀ ni pé kí gbogbo ọba aládé baálẹ̀ gbogbo ìlú kóníkàlùkù kó alágbára wọn jáde nílẹ̀ Yorùbá. kí la pé orúkọ ẹ̀ nígbà tá a máa kọ́ a pè ní Fọ̀lúmọ́. a ṣe security summit alọba Rotimi Akeredolu ńgbà ẹ̀kọ́ lọ́n fọhùn kẹ́ ó rí àwọn kan tí a gbé dání pé lofty idea ni wọ́n delegate Dawn commission jókòó lé lórí tó wọn pè wá nígbà tí wọ́n rí proposal wa because ó náwọn nǹkan tó gbé ìṣẹ̀dálẹ̀ ilẹ̀ Yorùbá dání gbogbo nǹkan kọ́ ní ìwé àti báírò ó ní nǹkan tí a dá Ifá lé lórí tí Ifá dẹ̀ fi hàn wá pé tá a bá ṣe báyìí láwọn nǹkan kan tó yẹ ká fi tẹ́lẹ̀ àwọn nǹkan yẹn á rọrùn fún wa. gbọ̀ngbà tí gbogbo gbọ́nmi sí omi ò tó wọ́n ń gbéyàn ní Ìbàdàn wọ́n ń gbéyàn ní Ìkirè wọ́n ń gbéyàn káàkiri òtítí tó ní káàkó fẹ́ rìn lọ́nlẹ̀ Yorùbá gbogbo alamọ bí insecurity pé wọ́n wà nínú gbó wa yìí ibi tó bí àwọn ìjàngbara lẹ́lẹ́ fáwọn ọmọ káàárọ̀ òjìrí gangan ìbínú pé Buhari kò kọbi ara sí àlàáfíà lẹ́ Yorùbá ìgbà ló fẹ́ ìgbà rúgà tó ní pé kọ́ máa ṣe káwọn darandaran kan máa gbé kí wọ́n fún wọn ní àṣẹ láti dá ojúlé síbi tó bá wù wọ́n gbogbo nǹkan ìlà wa dojú kọ ta sọ pé kò lè ṣeé ṣe ṣùgbọ́n nítorí ìbínú làwa fi lé ọmọ burúkú tí ò yẹ kí Tinubu ọ̀dẹ̀ ṣe ọmọ burúkú àwa lọ rọ́pò ìbínú tí nǹkan tí Buhari ṣe yẹn àwa fẹ́ gbẹ̀sùn ẹ̀ lára Tinubu torí pọ́jọ APC ní gbogbo wọn tòótọ́ ṣùgbọ́n ó yẹ ká dára mọ̀ gẹ́gẹ́ bí ọmọ káàárọ̀ òjìrè Tinubu jà fitan torí pé wọn ò fẹ́ gbé fún Ahmed Lawan lọ fẹ́ gbé tíkẹ́ẹ̀tì fún Ọ̀ṣínbàjò gan kò yé wọ́n lo Ọ̀ṣínbàjò láti fi kojú lẹ láti divide ìbò lẹ Yorùbá ni àwọn gangan ni wọ́n lè even Peter Obi gan tó jáde tó kúrò PDP lọ́dà Àtíkù gan àwọn gan ni wọ́n orchestrate yẹ so everything kò lọ ní bó ṣe lọ àwa rí pé yes gbogbo nǹkan tó yẹ kí gbogbo wa jọ wò nígbà yẹn wọ́n torí pé ìbínú wà púpọ̀ lára ọmọ Yorùbá wọ́n pa Dr. Aborode wọ́n pa àwọn ọmọ ní Ìbàdàn wọ́n á yọ fún èèyàn wọ́n á bọ́ lóbìnrin sùn wọ́n á mọ àwọn èèyàn lọ ìgbà ẹni Wàkílù náà ṣe gbogbo tiẹ̀ gbogbo nǹkan yìí ó fa ìrúnú táfikọ ìwé àpilẹ̀ kan pé kí wọ́n dá Fọ̀lúmọ́ volunteer kìíní sílẹ̀ ní network Southwest Security Network la pé ìlú kọ̀ọ̀kan dẹ̀ gbọ́dọ̀ fi ọmọ ogun lẹ̀ baálẹ̀ kọ̀ọ̀kan gbọ́dọ̀ ọbẹ̀ tó gbọ́dọ̀ lábẹ́rẹ́ tó kùn dì because gbogbo lẹ káàrọ̀ òjìrè la mọ̀ tí a fi ṣe òrìṣà ṣẹ̀dálẹ̀ ìlú kọ̀ọ̀kan lẹ̀ Yorùbá wọ́n dẹ̀ gbọ́dọ̀ bá àwọn òrìṣà yẹn wọ́n dẹ̀ gbọ́dọ̀ búra fáwọn tó fẹ́ lọ kíkọ́ lọ ṣe defense ilẹ̀ Yorùbá because tí Èkìtì bá kọ́ ọmọ tiẹ̀ jáde tí Abẹ́òkúta kó tiẹ̀ jáde tí Èkó kó tiẹ̀ jáde a ti máa lọ sọ bí over 2 million well ready made volunteer force fún ilẹ̀ Yorùbá tẹ́ pé tí nǹkan kan bá dún pẹ́kẹ́ ní kọ̀rọ̀ Èkìtì gbogbo ológun tó jà wọn ní Oǹdó yìí àtẹni tó wà lẹ́kọ̀ọ́ àtẹni tó wà lẹ́kìtì àtẹni tó wà lóńdó gbogbo wọn gbọ́dọ̀ jọ parapọ̀ wọn gbọ́dọ̀ lọ síbi tí ogun yẹn ti ń ṣẹlẹ̀ ní. a gbọ́dọ̀ fọwọ́sowọ́pọ̀ ìyẹn ní lára nǹkan tí a ti ń tẹ̀mọ́ Bọ́lá Ahmed Tinubu létí nìyẹn pé kó make sure pé wọ́n ní state indigenous police system so that kò ní dàbí ìgbàdẹ́ pé a fi gbogbo ẹ̀yìn wa sínú ọ̀dọ̀ àwọn ọlọ́pàá àbí àwọn Nigeria military àwọn náà gbìyànjú tiwọn ṣùgbọ́n kò lè dàbí pé ìjọba fún àwọn alágbára wa ní àtìlẹ́yìn tí wọ́n ń tọrọ yìí ìjọba ló yẹ kí wọ́n fún wọn láti ilẹ̀ wọ́n bá pe Ìbà Gani Adams kí wọ́n fún wọn ní gbogbo nǹkan tó máa jẹ́ kí wọ́n lè ṣe security kí wọ́n pe Chief Sunday Igboho kóun náà bá dára ẹ̀ lójú wọ́n dẹ̀ pé gbogbo àwọn alágbára táwọn ní lórí social media yìí àtàwọn ọ̀tọ̀kùlú ìlú àwọn alágbára àwọn onífá àwọn babaláwo àwọn obìnrin àwọn ọkùnrin àwọn ọ̀dọ́ oníkálùkù ló nípa nínú security ò ṣe ká gbébọn nìkan ìyẹn làwa fi fílẹ̀ ńgbà yẹn pé ọ̀nà tó yẹ ká bá lọ ńgbà yẹn ṣùgbọ́n torí pé àwọn tí à ń bá fà á wọ́n ń ro bọ́ ṣe máa kó wa lẹ́rú forever nínú ilẹ̀ Yorùbá nínú orílẹ̀-èdè Nàìjíríà àwa náà wo bá ṣe máa gbára wálẹ̀ ṣùgbọ́n ọ̀nà táwa ń gbé gbà I'm a lawyer of over 15 years at the bar mo mọ ètò òfin
tó de àti gba independence ìlú tábà gbé ní ìgbọ̀n tí ò lọ nílànà òfin wọ́n á mú wa fún sedition wọ́n á mú wa fún treason wọ́n á mú wa fún oríṣiríṣi ẹ̀sùn àwa dàbí ìgbà rẹ pé irun kan tó yẹ ká máa fi ọgbọ́n ọnú tò àwa tẹ́ ń pé àgbà wa tó lómi inú tó yẹ kó pariwo àti síwájú ariwo síwájú ogun wọ́n ti mọ gbogbo ohun tá a dì sílé wọ́n ti mọ bí ta kù sí torí pé ariwo wa ò sí lórí social media ìjagun dẹ̀kẹ̀rẹ̀ ńlẹ̀ Yorùbá ẹ lọ béèrè láti ìgbà wáṣẹ̀ ẹ̀kúlé lọ ti ń tò ó tó dé gbangba ṣùgbọ́n ìyẹn ò jẹ́ kó yé àwọn èèyàn wa láṣẹ ń jẹ́ kó máa yé wọn sìn pé ẹ má jẹ́ kó egun wájú àjò rẹ̀yìn o kí ẹ̀mẹ́ta ọ̀tọ̀ọ̀tọ̀ ni wọ́n ti fẹ́ dáná de Tinubu tó wà ń bẹ̀ tó fẹ́ fi ìjọba ológun gbàjọba lọ́wọ́ ẹ̀ àbí gbogbo afọ́là ń gbọ́ pé kú fẹ́ ṣẹlẹ̀ Nàìjíríà kò sí ó wá ń ká mi lára pé ṣé tó bá gbàjọba lọ́wọ́ Tinubu àti ké tọ̀tọ̀ tí mo ti kọ̀ndẹ́ẹ̀mẹ̀ mo wo gbogbo àyíká mo rí pé kò sí àwọn àgbààgbà ilẹ̀ Yorùbá wọn ò péjọ lórí ẹ̀ pé tó bá gbàjọba lọ́wọ́ ọmọ wa yìí ibo la fẹ́ kọjú sí báwo ni ìrìn àjò wa ṣe fẹ́ lọ à ń béèrè nǹkan Olódùmarè wá fún wa ní nǹkan tó jọ nǹkan yẹn ẹ ṣe jẹ́ ká tiẹ̀ sún mọ́ dáadáa ná ká fi gbogbo ohun tá a bá ní ká fi gbogbo àdúrà tá a ní ká fi gbárùkù tí ekúdà ṣì wà lọ́wọ́ ẹ̀ lónìí báwo ló ṣe máa ṣe àwọn àtúntò tó fẹ́ ṣe yìí tó tètè máa benefit wa nísì gbogbo alámọ̀ pé tí bí local government autonomy ṣe fẹ́ bẹ̀rẹ̀ sí tó ń fẹ́ agbára fi jà àwa Yorùbá àárí ó ń tà láti ṣe education ètò ẹ̀kọ́ láti lè jẹ́ pé ó fún àwọn ọmọ ní loan ó kó gbogbo ẹ̀ wá sí south west àárí ó ti fẹ́ dá police academy lẹ́nilẹ̀ Yorùbá àárí ó dá Nigeria military cantonment pé kọ́ máa ṣe training nìkan fún ọ ní Kaduna ó gbé kan wá sóṣogbo àárí gbogbo wa ṣe bí ìgbà pé kí wà ní aṣíwájú ṣe ọjọ́ ọ̀la fẹ́ bẹ̀rẹ̀ sí ní mọ oore fún ẹni tó ń ṣoore fún wa láṣẹ wò ó pé pẹ̀lẹ́kùtù la máa fi yanjú ọ̀rọ̀ yìí pẹ̀lú àwọn èèyàn wa tí wọn bá ní sùúrù pẹ̀lú ètò òṣèlú ló fi ń tò ìlú tí àbádẹ tètè farabalẹ̀ a máa gbégun wa máa jó àjò rẹ̀yìn lọ síbi tó yẹ kó jó sí tábà wá lọ kàn yín sọmọ wa tọ́ ní pé kí gbogbo àlọ́ máa pariwo ebi ń pa wá ṣé nígbà tí Buhari wà ń bẹ̀ ṣé ebi ò pa wá ni mélòó wa ló lè jáde síta ṣé kò máa fi sójà lé wa káàkiri ni kò lè dàbí láyé ń sọ pòkè ọmọ tí wá ti wà ń bẹ̀ lónìí bí Sunday Igboho bó ṣe ń ké tọ́tọ́ tó sọ pé kí gbogbo wa ká gbárùkù ti Aṣíwájú Bọ́lá Ahmed Tinubu àwọn kan tó gbógun tì wọ́n tún sọ̀rọ̀ láì dá pé ó ṣe lè sọ pé kí wọ́n sọpọ́tì Tinubu kò ṣe pé torí pé Tinubu dá sílẹ̀ ṣùgbọ́n torí pé kò sẹ́ni tí ò wúlò ní Tinubu ń rí pé kò sẹ́ni tí ò wúlò ní àtúntò ìlú ọmọdé gbọ́n àgbàgbọ́n la fi dálẹ̀ ẹ̀fẹ̀ ní àwa náà ṣe dúró pé pẹ̀lú gbogbo tó ń ṣẹlẹ̀ lẹ́jọ́ mẹ́ta yìí ní Ògbómọ̀ṣọ́ àwọn kan tó dẹ̀ ti ń ṣẹlẹ̀ káàkiri ẹ má jẹ́ kí a máa fi gbogbo ẹ̀ sọ̀rọ̀ àlùfàǹṣá sí ààrẹ kí ni nǹkan tó yẹ káwa gangan mú dání òun la ṣe gbẹ tètè fi àpilẹ̀kọ pé àsìkò ti tó kí gbogbo ọba aládé torí pé nílẹ̀ Yorùbá ìjọ àwọn ọba la mọ̀ kí òyìnbó tó kó wa lẹ́rú kan tó fi colonization kan tó gbé wa ká tó di ibi tá a dé lè ní ìgbà àwọn ọba wa yẹn ṣáwọn ọba wa ké tá bá súnmọ́ wọn ká jẹ́ kí wọ́n mọ responsibility yìí kí wọ́n jẹ́ kí ìfọwọ́sowọ́pọ̀ wà láàrin ra wọn tí ò sẹ́ni tó ń gbé gbọ́n mi sómi ò tó ojú ẹ lọ ojú mi lọ ìyẹn kọ́ ni a bá dé lórí Yorùbá Obas conference tí à ń rò yìí pé táwọn ọba wa láti ìgbà táwọn lọ́wọ́ ti wà ń bẹ̀ wọ́n ti ṣe conference gbẹ̀yìn the other one tàwa dẹ̀ ṣẹ̀ṣẹ̀ tún tó pé ká ṣe ní 2024 ẹ wo gbogbo nǹkan tá a invest lé lórí ìgbà táwọn èèyàn wa ò gbọ́ wa dáadáa tí wọ́n understand wa tó ní Yorùbá nation ni o nǹkan tẹ́ à ń ṣe yìí o àwọn òrí o tí wọ́n wá tí ì máa rí nísìnyí pé ibi tá à ń sọ pé ẹ jẹ́ ká kọjú síbí ẹ jẹ́ ká roko sí ọmọ wa yìí tó bá kù díẹ̀ káàtó síbì kan àmọ́ ìpá àti dọ̀gbárùkù débì kan wọ́n mọ̀ pé ẹ̀yọ́ ọmọ wa la wà tó bá wọlé tán ní pé wọn pé ìjọba fún àbọ̀fẹ́ dógun sílẹ̀ ṣáà ní mo bá ṣe máa tóra wa ní àbẹ̀bẹ̀ fógun ṣùgbọ́n tá a bá fọgbọ́n ṣe ohun tá à ń wá lọ sí gbogbo Yorùbá nation yẹn gbogbo ẹ̀ lọ́lọ́run ti tò fún wa lọ́ndà Bọ́lá Ahmed Tinubu lẹ́ni bọ̀ nǹkan tó wà bẹ́ẹ̀ ni pé báwo ni àwa gangan ṣe máa connect sínú mùdùmùdù ìjọba àwarawa òun ní pé ká kọ́kọ́ pe àwọn ọba wa sí àkíyèsí báwo ni ọba kankan ṣe máa mú àǹfààní ìjọba wá sí ìlú ìpínlẹ̀ inú ìlú wọn kọ̀ọ̀kan ìgbà tó bá dé ìlú kọ̀ọ̀kan ẹ̀yin àtèmi ní baálẹ̀ ẹ̀yin àtèmi la ní ọ̀dọ́ọ̀lù ẹ̀yin àtèmi la ní ìyá ọlọ́jà gbogbo ìlú wa tó tí ìyẹn bá wọlé àǹfààní àlàáfíà púpọ̀ máa wọlé wá tábà wá sọ pé àwọn wá Yorùbá nation à ń ṣe gba gbogbo nǹkan tó yẹ kí ó ní ètò that is referendum how do we do it how do we have a people's constitution the currency the passport how do you do all those things kò ń ṣe kí ẹ̀kan declare láàárọ̀ kí ẹ̀kan sọ pé no lọ́sọ̀ wọn ṣe bẹ́ẹ̀ go and look at the revolution how Soviet revolution was fought and won even American 1776 revolution kò bá gìrìwòde intelligence ni and if you do not do it rightly we miss it that's why we are telling our people we have one choice before us and this is the only choice that we need it's not an ethnic election lòdì sí pé because gbogbo
gbogbo orílẹ̀ gbogbo ẹ̀yà oríṣiríṣi ló máa dìbò fọ́mọ wa. Kò ṣe pé Haúsá ò máa jẹ ìrora lábẹ́ Fúlàní, kò ṣe pé oníkàkó ò máa jẹ ìrora láàrin ara wọn, ṣùgbọ́n ṣáwa gbọ́n máa jẹ ìrora lábẹ́ àwọn ọmọ Ìgbò ni. Ṣé a máa rí oríṣiríṣi ọ̀rọ̀ àlùfàǹṣá tó ń sọ sí wa ni? Èèyàn mélòó la fẹ́ bá sọ nǹkan tí in fact ọ̀pọ̀lọpọ̀ nǹkan táwọn gan àwọn nǹkan ṣe fún wa gan ó léwu ju nǹkan táwọn ará kejì náà ṣe fún wa lọ náà. But tí a bá jọ fara sùúrù tó ká gbárùkù tì bàbá Ọọ̀ni, òun bẹ̀rẹ̀ lèmi ṣe máa ṣe padà sí kí gbogbo ọba aládé ní gbogbo stéètì kọ̀ọ̀kan ẹ jẹ́ kí a ro bí ìpàdé yìí second edition of the Yorùbá Obas Conference yìí ṣe máa wáyé. Tá a bá jọ ṣe nílé Ifẹ̀ Ọlọ́run náà wá ṣe, a máa sọ̀rọ̀ lórí ètò ààbò. Ètò ààbò yẹn a lè fi gbogbo ètò ààbò gbogbo ilẹ̀ Yorùbá ká fi kọ́ gbogbo nìkan lọ́rùn, a lè fi gbogbo ẹnìkan kọ́ Ìbà Gani Adams kan lọ́rùn, gbogbo àwọn alágbára lóríṣiríṣi, ṣùgbọ́n àjùmọ̀ṣe ló lè ràn wá lọ́wọ́. A dẹ̀ lè dá ṣe, a tún máa nílò ọgbọ́n àwọn police wa, military wa, DSS wa, gbogbo wọn náà lọ gbọ́dọ̀ jọ kò sẹ́ni tó fẹ́ jọ́kọ́ pààyàn ẹ̀ tínú ẹ̀ máa dùn. So ibẹ̀ onímọ̀ sọ pé èyí tá a sì ní lọ́wọ́ ń sìn tó ń bá restructuring lọ báyìí. Restructuring ni pé kí the can't devolve power from the central. There is too much concentration of power in the Nigerian constitution for federal system wide. And how to achieve it is through systemic reamendment through constitutional review. And gbogbo ala rí pé aṣíwájú ń tò ètò yẹn bọ̀ díẹ̀díẹ̀ ni, ṣùgbọ́n kò lè achieve gbogbo ẹ̀ tán at one swoop. Ó ń ṣe títì, ó ń ṣe gbogbo ala rí pé tá a bá lọ sí gbogbo ọ̀nà Ifẹ̀ sí Ìbàdàn, wọ́n ń ṣe títì, wọ́n ń ṣe gbogbo ẹ̀. Kò dàbí tẹ́lẹ̀. Àwọn nǹkan yìí ni mo fẹ́ jẹ́ pé kí gbogbo wa rí ní àsìkò tiẹ̀ yìí. Ó ti increase state allocation fún àwọn gómìnà. Púpọ̀ náà gómìnà wa ló ẹ̀ka mú ní kóró pọ̀n dání. Wọ́n ní security vote ibẹ̀ ló ẹ̀ka pé lọ pé a nílò láti ṣẹ̀ máa lọ máa wá president. Gbogbo àwọn tó wà nípínlẹ̀ kọ̀ọ̀kan yìí ẹ jẹ́ ká bá àwọn gómìnà wa jọ ṣe pàdé papọ̀. Wọ́n ní agbára lọ́ndà òfin láti devolve local security because àwọn náà jẹ́ chief security officer of their individual state ni. By the time we move together with one united front, with one indissoluble love láàárín ra wa, pé àwa gangan nífẹ̀ẹ́ ara wa, onímọ̀ ṣe ń polówó nǹkan kan síwájú, pé tí a bá nífẹ̀ẹ́ ara wa, tí a bá kóra wa lọ sójú ogun ọlọ́mọ àìpá àwa gan la máa fìbọn para wa wálé, torí pé ìbínú àtòrò tájọ gbé síra wa nú against ara wa òun ló ń jà wá púpọ̀ jù. Tí ó bá jẹ́ pé gbogbo wa jọ dúró lójú kan, kábàtẹ̀sán pé nugbó làwọn Fúlàní ń bọ̀ wá, tí a bá ní continuous security surveillance, tàbá kan ní pé aṣọ ibodè Abẹ́òkúta lẹ́nu ká wá fi Ṣàgámù lẹ̀, a gbọ́dọ̀ ní àwọn ètò fún Ṣàgámù, báyìí náà la gbọ́dọ̀ ní ètò ní Ìlàjẹ, la gbọ́dọ̀ ní Lárámọkọ, la gbọ́dọ̀ ní Kogi nífẹ̀ẹ́ nìbàdàn. Gbogbo oníkálùkù gbọ́dọ̀ jọ mọ kí là ń ṣe, àti ìfirawálẹ̀ púpọ̀ jù gẹ́gẹ́ bí ọmọ káàárọ̀ òjíire. Gbogbo àwọn ọba aládé wa gbọ́dọ̀ gbárùkù ti bàbá Ọọ̀ni ni. Gbogbo oníkálùkù gbọ́dọ̀ dá ọgbọ́n papọ̀, ọ̀nà ọmọdé gbọ́n àgbàgbọ́n la fi dálẹ̀ Ifẹ̀. Wọ́n gbọ́dọ̀ dá ọgbọ́n jọ láti lè gbé ilẹ̀ Yorùbá ga ni. Then báwo la ṣe máa jẹ mùdùmúdùn ìjọba àwarawa tọ́mọ wa wà lórí àlééfà yìí? Òun ṣe nǹkan tá a máa ṣe látòkèèrè, a gbọ́dọ̀ súnmọ́ ní lábẹ́ máa mọ̀ṣẹ́ ẹni. Ẹ jẹ́ ká fàdúrà ran Ààrẹ Bọ́lá Ahmed Tinubu lọ́wọ́. Ẹ má jẹ́ káwa gangan ká tọmọ wa lọ́pọ̀. Nígbà tí Buhari wà ń bẹ ní rí ọmọ Haúsá Fúlàní kan, ó máa ní gbogbo nǹkan tí Buhari dára lóró fún, wọ́n lọ sórí social media kọ́ máa lọ bú. Ṣùgbọ́n àwọn ọmọ Yorùbá, àwa la máa kọ́kọ́ lọ fi olè kó wájà ká máa polóko kó wá mu. Àwọn nǹkan báyìí ó ń kó bá wa nígbà míì àwa lórí social media. Tá a bá ní nǹkan báyìí ní ká rò, púpọ̀ nú àwọn èèyàn wa èébú lọ máa kọ́kọ́ bú lọ ràì, kó dẹ̀ lè ràn wá lọ́wọ́. So gbogbo bíi ẹ̀yẹn ni mo fẹ́ gbé ká ronú sí o, olóòtú, ẹ ṣé gan. Tó bàbá wa, mo dúpẹ́ lọ́wọ́ yín, ẹ ṣeun gan ni ẹ kú àtàárọ̀, ṣùgbọ́n máa fẹ́ kẹ́ wo fọ́nrán yìí. Masu kallo da saurare kamar yadda kuka gani muna nan a haraba mai alwarma sarkin musulmi, ma'ana kan wuri a daidai fada mai alwarma sarkin musulmi, inda kuka gani dubun jama'a ne suke fito suna faɗin yunwa ta ishe su ba sa yi wayo a ci wayo yunwa ta ishe su mai alwarma sarkin musulmi kana ci matasa da tijara kowa sun fito suna faɗin wayo yunwa suna faɗin aba soja kamar yadda kuka gani dai muna a wannan haraba ta mai alwarma sarkin musulmi, ma'ana kan wuri, kuma jama'a ne suka fito domin su yi wannan zanga-zanga, ba wani tashin hankali ba wani kwaramniya. Allah ya sa ai lafiya a ƙari lafiya kamar yadda kwa gani tun ɗazu ake yin wannan zanga-zanga ko in ci muku tun wayewar garin safiya ake yin wannan zanga-zanga cikin wannan gari. Tó mo rò pé ẹ rí fọ́nrán yẹn bó ṣe ń lọ. Nǹkan tó lọ ń bẹ̀yẹn tí ẹ bá gbọ́ Haúsá tán sọ ni wípé àwọn Haúsá Fúlàní wọ́n kóra wọn jọ lánàá, wọ́n kárí protest lọ sí
ọ̀dọ̀ Sultan of Sokoto wọ́n carry protest lọ sọ́dọ̀ Sultan of Sokoto wọ́n ní it is either Obi or no election in Nigeria kí military kó take over. Àlàyé mo sọ fún ilé kan wípé ó ń bọ̀ àwọn láńdẹ́ẹ̀dì nítorí pé lọ́gàn nílé ayé ibi tó fi sojú sẹ́nìkan ẹ̀yìn ló kọ sẹ́lòmíì. Ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn tí wọ́n ń gbìyànjú láti máa sọ àwọn nǹkan míì nípa bí Yorùbá ṣe máa bọ́ lóko ẹrú. Ó ń ṣe pé wọ́n rí gbogbo akitiyan tí Tinubu ń ṣe ṣùgbọ́n wọ́n mọ nǹkan tí Nàìjíríà jẹ́ wọ́n mọ àwọn tán ní Nàìjíríà wọ́n dẹ̀ mọ ọ̀pọ̀lọpọ̀ àwọn ìgbésẹ̀ tó ń lọ ní abẹ́lẹ̀ pàápàá lókè òkun àwọn tó jẹ́ pé àwọn gan wọ́n ní Nàìjíríà tó ń fi orúkọ àwọn politicians bojú. Òun la ṣe ń ṣàlàyé wípé ọ̀pọ̀lọpọ̀ nǹkan tí ò yé wa ló pọ̀ jù nínú Nàìjíríà. Àdẹ̀lẹ̀ kó gbé yín wá sínú àpẹẹrẹ kan ṣoṣo torí tó bá jábọ́ gbogbo ẹ̀ ló máa fọ́. La ṣe ń sọ wípé kí ni àwọn ètò tó wà ńlẹ̀ tí àwọn bàbá wa ń ṣe pé tó bá fọ́ lónìí ìgbésẹ̀ tó yẹ ká gbé. Òun la ṣe sọ lẹ́ẹ̀kan òun ṣe pé bóyá a fẹ́ support Tinubu ṣùgbọ́n ibi tí Tinubu kọra sí tó kọjú sí. ẹ jẹ́ kí ìkọ̀kan yé wa láti ìgbà tí President Bola Ahmed Tinubu ti wọ orí àlééfà wọ́n ti ṣe at least not less than 15 national protests. Kò tẹ̀ tí oṣù mẹ́ta làwọn Hausa BBC wọ́n ti bẹ̀rẹ̀ end bad governance protest tí àwọn ṣòwò rẹ̀ bá wọn gbọ́n lé. Àwọn ọmọ Yorùbá náà lọ máa lo tó bá fẹ́ jẹ́ kí nǹkan dùn ní kó fẹ́ kí nǹkan múlẹ̀ tó wọn bá ti Yorùbá lò wọ́n á rí Ìgbò lò. Gbogbo kàmpéènì wọ̀nyí aṣíwájú ti ń kàn wọ́n ní ojú egbò. Òun nìkan ló lè dáńtọ́ ohun tí Ọbásanjọ́ ò lè ṣe aṣíwájú ń ṣe. Òun ni mo fẹ́ pé ká máa rí o. Tí ẹ bá wa ń bú ọmọ tiwa wọ́n ní pé no election in 2027 nítorí pé kíni wọ́n rí pé ẹni yìí ó dá tax reform sílẹ̀ pé ẹ̀yin Haúsá à ń sanwó tax gbogbo ilẹ̀ Yorùbá gbogbo ilẹ̀ Niger Delta gbogbo owó epo òun lè máa fi ṣe gbogbo títì yín náà. Ẹ̀ẹ́dẹ̀ san one tax sí inú national coffer. Aṣíwájú gbé tò sílẹ̀ ó ní wọ́n gbọ́dọ̀ san gbogbo ìlú gbọ́dọ̀ máa san tax. Èkó lè máa dá tax tiẹ̀ sílẹ̀ kí Kánò má fi tax tiẹ̀ sí. Ohun tó fa wàhálà nìyẹn o. Ẹ má jẹ́ pé kí wọ́n sọ pé torí ebi àbí kinní kan àti ìgbà kò sígbà tí ebi ò ti sí tí gbogbo wa bá ṣe jọ wò ó pé global economy gangan fún rẹ̀ ó ti crash. US nítorí pé àwọn èèyàn wọn ò ní òye tó ni wọ́n ṣe ń fi búrẹ́dì kó wa lómi ọbẹ̀ lọ tó ń lo àmúlùmálà tí wọ́n ń gbé sí wa wájú tó wọ́n jẹ́ ká máa hate èèyàn wa. Ìsìn ìlẹ̀kùdà wà lọ́wọ́ wa. Òun la ṣe ń sọ pé kò ṣe pé à ń polongo ìjẹlẹ́sìn mẹ̀sìn àbí ẹlẹ́yàmẹ̀yà I hate anybody. Ṣùgbọ́n president yìí ó ń ṣe nǹkan tẹ́nìkan ò ṣe rí. Pé bá ní pé ẹ̀rí tí president ṣe á jẹ́ pé àwa gangan ànífẹ̀ẹ́ ààrẹ ni onímọ̀ sọ síwájú pé olóòtú bó tilẹ̀ jẹ́ pé ṣẹ́yìn lẹ̀ ń ṣe sometimes tó lọ́jà bá ṣe pé ọjà ẹ̀ lọ́ ti máa bá ná. Mo ti wà lórí Arise TV. Kò sígbà tí bá lọ síbẹ̀ tí wọn kì í gbé igi dínà Aṣíwájú Bọ́lá Ahmed Tinubu lórí ètò wọn ní máa dẹ̀ máa jà fitọ́fitọ́ pé ìwọ olóòtú ìbò ṣe sọ́kọ́ ló yẹ kó sọ. Tí Peter Obi bá wá síbí bẹ́ẹ̀ máa pọ́nlé ẹ máa rẹ́rìn ẹ máa ṣe gbígbà rẹ pé tó bá ya sómi kan ẹ bá pọ́nlé. Ṣóhun ò bá la Anambra jẹ́ ńgbà tó wà ń bẹ̀ ni àbí kò sí strike for over 3 years táwọn doctor strike àbí security tó wà ń bẹ̀ tó ń pa àwọn èèyàn wọn on a rascal method àbí kí ni education policy plan ẹ̀ wọ́n torí pé ṣàgbẹ̀ lójú yòyò lóòótọ́ lẹ̀ Yorùbá àdẹ̀ ń fẹ́ràn ohun tó bá ń ṣe òtítọ́. Aṣíwájú ò perfect ṣùgbọ́n is a great leader is in the class of Awólọ́wọ̀ nǹkan tí ààrí nígbà ayé Awólọ́wọ̀ náà lè tàbí jẹ́ kí Haúsá bá mú Awólọ́wọ̀ pa pẹ̀lú ẹ̀sùn tí ò ṣe rárá. Ọmọ Yorùbá dẹ̀kẹ̀rẹ́ ni wọ́n tún fi mú Awólọ́wọ̀ ìgbà tó dẹ Akíntọ́lá sí ìgbà tó rí yẹn mú ṣé wọn dá wọn Jákàndé sí ṣé àárí kan tó gbẹ̀yìn Awólọ́wọ̀ ni. Bàbá yẹn gbìyànjú tó pé kí ọmọ Yorùbá lè lajú ṣùgbọ́n adínú the same mistake là ń repeat láyé òde ní the same formula náà ni pé kọ́ bá wa bàjẹ́ látọ̀dọ̀ tí wọ́n á lo media láti sọ pé kò sí nǹkankan wọ́n á wá àwọn nǹkankan sí lẹ́sùn. Ó dẹ̀ ń gbìyànjú pé kò máa probe àwọn Màlámí ni àbáwọn Màlámí àwọn kan ni wọ́n ní wọ́n bá ìbọn nínú ilé wọn ni àbáwọn kan ló ń promote kù ni àbí àrí bí gbogbo ẹ ṣe ń lọ. Tinubu ti ń gbìyànjú ọ̀run kan ẹni mò ń kà fún wa pé ó ń dá military ó ti gbé military cantonment tó wà ní Nigerian Academy NDA ó ti gbé ẹ̀ka kan wá sílẹ̀ Yorùbá ó ti gbé oníkálukú ó ń ṣe Nigerian Police Academy náà sí ọ̀nà Ògùn State ńbẹ̀ yẹn àbí gbogbo wọn ò rí ní. Àwọn sọ pé ọmọ wa ń gbìyànjú àwa la wá ń bẹnu àtẹ́lù àwa la máa kọ́ bọ́ sí social media tó bá lùlù pé wá pa àwa la mẹ́ ní àyè lílé tẹ́ máa fi mu tá bá ṣe ìra wa là ń ṣe o. Tí oníkálukú ò bá gbọ́ mi torí pé eléyìí tá à ń ṣe yìí wọ́n náà ṣe fi ràn wá pé ká fi jẹ́ ká ṣíra wa létí inú ká fi ìfẹ́ ká fọgbọ́n tó ohun tá à ń wá lọ àti tó nation kò ń ṣe ìrìn ọjọ́ kan tí ẹ̀kọ́ kan máa ní pé àti sign ẹ̀ láàárọ̀ èmi ni máa di president nílẹ̀ Yorùbá. Have we considered the economic potency our economic plan? Abẹ́rẹ́ òpó títí láti máa ràn náà ni
we need to get seated rightly ká jẹ́ káwọn èèyàn wa mọ̀ òtítọ́ ọbẹ̀ òun ṣe máa ń bá àwọn bàbá Akíntóyè gbogbo wọn sọ̀rọ̀ pé ẹ jẹ́ kí gbogbo wa jọ fi òtítọ́ hàn àwọn èèyàn wa ká má tún kó wọn lọ pé àwa àti IPOB a máa jọ lọ sign document ní US. That's why I didn't support it. We can't continue to let our people lead them astray. Let them know the truth that pé kí ní ìṣe achieve. Òyìnbó kọ́ ló máa fún wa ní freedom o. Òyìnbó kọ́ ló máa fún wa ní freedom. The freedom tá à ń wá àwa ara wa lájọ máa fi ọgbọ́n nú kí lè tó wá fún agriculture. Báwo la ṣe lè lo owó tó wà ní ìkáwọ́ àwọn gómìnà wa nísìn ká máa jẹ́ kí wọ́n mọ̀ pé wọ́n gbọ́dọ̀ máa ṣe fún aráàlú. Àwọn local government chairman wa abẹ́rù pé owó kékeré ni wọ́n gbà nísìn ni. Owó tí local government chairman ní gbà sí ni state governor ń gbà tẹ́lẹ̀. Ìlọ́po mẹ́wàá owó tí wọ́n ń gbà torí pé wọn ò fẹ́ lu agogo wọn síta púpọ̀ nínú wọn àwọn ló yẹ ká máa fi òkò ká máa fi wá káàkiri pé ẹ ṣe bí aṣíwájú ṣe rán yín. Aṣíwájú expect pé káwọn èèyàn ṣì máa pariwo oúnjẹ ò sí torí pé ó ti provide enough resources for every state for every local government ló ṣe wò pé báwo lòun ṣe lè jẹ́ kí kíní ìṣe wo dédé sálẹ̀ torí pé àwọn ọ̀pọ̀lọpọ̀ àwọn gómìnà míì wọ́n dúró gẹ́gẹ́ bí iṣan ọrùn lé lọ́rùn pé kó máa rí àwọn kan yìí ṣe òun ni àwọn polongo tí wọ́n ń sọ nílẹ̀ Haúsá yìí wọn ò sọ nítorí pé wọ́n nífẹ̀ẹ́ wọ́n ń sọ nísọ pé kí wọ́n fi dá wàhálà lẹ̀ ni wọn ò sọ pé wọ́n nífẹ̀ẹ́ èèyàn wa torí pé ó ti kàn àwa nísìn kọ́ ni wádẹ̀ ìṣọdún mẹ́jọ ìgbà tí Buhari ṣọdún mẹ́jọ ṣé adún ni ó wá kan ìgbà tí Yorùbá adẹ̀ ló sáà wa parí òun la ṣe ń bẹ àwọn èèyàn wa ẹ jẹ́ ká lo gbogbo ohun tó Lédùmarè bá jogún fún wa ẹ jẹ́ ká pa àwọn ọ̀rẹ́ wa kò bá jẹ́ Ìgbò lónílọ̀rẹ́ ẹ convince wọn kó dìbò fáṣíwájú because election tó ń bọ̀ yìí 2027 yìí táṣíwájú bá complete 2032 ilẹ̀ Yorùbá máa gbádùn gan-an gbogbo tá à ń lé yìí gbogbo ẹ̀ lọ́lọ́run ti sáàbù sí wa lọ́wọ́ ẹ má jẹ́ àdánù pẹ̀lú ọwọ́ òsì ká má fi wájú ọwọ́ kórè jọ ire lọ́lọ́run kó fún wa nígbà tí ire yìí gan dé ọ̀pọ̀lọpọ̀ wa ò rò pé ó lè dé ó ti wá dé ń sìn yẹn Ọlọ́run tó wá fi ṣe àjẹmọ́nú oore fún wa àwa wá sọ pé à ń tari Ọlọ́run mẹ́pẹ́ orí Ọlọ́run láṣíwájú ní ayé ilẹ̀ Yorùbá mi ò máa kàn déédéé máa sọ lẹ́yìn torí pé bẹ́ẹ̀ lè rò pé òṣèlú ló fi ń sọ o mò ń sọ pé ká lè jọ ṣíra wa ní etí inú ẹ má jà fi ọwọ́ òsì ká fi júwèé lé bàbá ẹni ẹ má jà fọwọ́ òsì ká fi tarẹ́ ẹ má jà tara alẹ́ ẹni wa lọ́pọ̀ ará ata nísìn wọ́n rí ọ̀pọ̀ tí wọ́n fẹ́ máa rà yìí ẹ má jẹ́ kí wọ́n fi wá bu bí ẹ̀rí kan tí Yorùbá bá sọ ni nǹkan tó bá ṣe ni ṣé ààrí ni àbẹ̀rún pé ìdùnnú wa ni pé kọ́ máa dún màrúmàrú mọ́ ọmọ tiwa ni àdẹ̀ sọ̀rọ̀ so nítorí ẹni pé jẹ́ ká fi kakóra lóṣùṣù ọwọ̀ pẹ̀lú ìpàdé tó ń bọ̀ lọ́nà yìí pé ká pè ní Yorùbá Ọba Conference yìí à ń ṣe é léètò pé security ló máa jẹ́ number 1 on the agenda number 2 on it is agriculture because tá bá ní security tí food ò bá sí tó ń jẹ ilẹ̀ Yorùbá ò bá sí mo ti máa ń pa lóòwe fún wa a lè fẹ́ gba freedom ká sì máa lọ máa dúró de ata Kano ẹ jẹ́ kí báwo la ṣe lè ní ata ilẹ̀ wa báwo la ṣe lè ní àlùbọ́sà ilẹ̀ wa báwo la ṣe lè máa ní màálù ilẹ̀ wa tá à ń jẹ ní gbogbo ètò yìí àwa ń ṣọ̀lẹ à ń dúró de kọ́lọ́run rọ̀jò mánà wá àwa ń retí pé tabáṣẹ̀dé gègé ibi tá à ń lọ láti máa bẹ̀rẹ̀ sí ní sáré yẹn àwọn eré yẹn ni aṣíwájú ràn wá lọ́wọ́ lé lórí tí gbogbo wa gbọ́dọ̀ jọ lọ gbárùkù tí àwọn nǹkan yẹn ló máa dá ká máa béèrè lọ́wọ́ ẹ̀ pé ihun tó ti wà lọ́wọ́ wa yìí kí làbá la ṣe lè ṣètò lórí ètò ọ̀gbìn lórí ètò insecurity lórí ètò education lórí ètò health care abẹ́rùn pé bá ṣe ń náwó tùlùtùlù ta fi ń ṣe health care yìí ni gbogbo àwọn health center wa yìí wọ́n ń gbìyànjú láwọn state kankan àwọn gómìnà wa náà ń try láwọn ibì kankan ṣùgbọ́n tí àbájọ fọwọ́sowọ́pọ̀ pẹ̀lú wọn ká tètè ránjú mọ́ wọn pé ó sì kù nìbọn ń ro ibi ìbá yìí lórí ètò security abẹ́rùn pé Èkó nìkan lè sponsor gbogbo every tools tí gbogbo àwọn Àmọ̀tẹ́kùn máa lò àbí ìrọ̀ ẹkùn ni àbí OPC ni àbágbẹ́kọ̀yà ni gbogbo wo lè máa ṣe lọ́tọ̀ọ̀tọ̀ oníkàkùn máa wá self recognition we need to do it jointly yẹn àdẹ̀ lè dá lọ ṣe àfi ká gba iṣẹ́ ẹnu àwọn ọba wa ló ní àṣẹ tí nǹkan tó bá ti jẹ́ ẹ̀tọ́ ààbò ilẹ̀ Oòduà tó yẹ kó jẹ́ titi wa òun làwọn náà ṣe ń fi sùúrù tó ń pé kíní yìí ó determine a high level intelligence láti lè nip in the bud ibo ni black spot wà nílẹ̀ Yorùbá tó bá kó àwọn ọmọ lọ ní Òṣogbo ní Ògbómọ̀ṣọ́ lónìí kí ló yọ Òṣogbo lẹ̀ ní ọ̀la àbí kí ló máa yọ Ìkìnnú lẹ̀ lọ́la ta ló fẹ́ lọ protect àwọn ọmọ lẹ́kìtì àbí tó bá kó ṣé tẹ̀wọ̀n Boko Haram bá sọ pé àwọn fẹ́ gba 1 billion lọ́wọ́ gómìnà ibo ló ti ń sọ̀rọ̀ inú gbogbo lọ́wà àwọn ẹni yìí tó bá ti move àwọn èèyàn wọ́n máa move wọn lọ to the far north ni ó lè jẹ́ pé gbogbo ibi tó wà báyìí sìn wọ́n ti wà lọ́nà ọ̀nà Kwara àbí kó ti wọ Niger State kí ni nẹ́tíwọ́ọ̀kì wa ní àwọn gbogbo bẹ̀yẹn kí làwọn ọdẹ wa support la fẹ́ fún àwọn ọdẹ wa láti ẹ̀ nílẹ̀ lọ́wọ́lọ́wọ́ báyìí wọn ò ní owó ẹ̀tù wọn ò ní mọ́tò wọn ò tún ní support adẹ̀ láwọn olówó ńlẹ̀ Yorùbá àwa dúró de pé kí làwa gangan fẹ́ ṣe ni mo ṣe ń bẹ̀
pé ẹ má jẹ́ àṣẹ ní bó bá ṣe wá, ẹ jẹ́ ká fi ètò ìfẹ́ ká fi gbé, ká bẹ̀rẹ̀ sí ní lo ọgbọ́n inú ilẹ̀ káàrọ̀-o-jíire. Aláwọn òòṣàlẹ̀ Yorùbá tọ́lọ́run sì ń fi àṣẹ sí pé kán máa gbọ́ kílẹ̀ wá sì máa sọ̀rọ̀. Wọ́n torí pé àwa gangan fúnra wa ti tara wa lọ́pọ̀. À ń wá nǹkan tí Ọlọ́run ti jogún fún wa lábẹ́ ilẹ̀ wa. Tá bá kó gbogbo signboard nísìn ká lọ sí Ọjọ́ta láàárọ̀ ọ̀la, ṣé ìwọ̀nba ariwo tá bá pa ṣé òun ló máa give wa ní nationhood ni? Tá bá tún wá pariwo tán àwa lọ sínú yàrá wa, àwa tún máa kanra mọ́ra wa. Nínú tó yẹ pé ó yẹ ká fi ọgbọ́n lò ó. Pókè o, ilẹ̀ Ifẹ̀ anílẹ̀, ẹ jẹ́ káwọn àgbẹ̀ wa ẹ jẹ́ kán lọ sóko. Púpọ̀ náà àwọn àgbẹ̀ ta ló máa wà ńbẹ̀, àwọn OPC wa, àwọn Àgbẹ̀kọ̀yà wa, wọ́n á máa dáko ńbẹ̀ kán wá bí Boko Haram ń bọ̀ kó wá bá àwọn OPC pàdé ní inú oko ibi tó ti ń dáko. Ṣé àwọn náà máa lọ sunkún lọ báwọn èèyàn wọn lé pé wọ́n ti pa wá o? Àwọn gan ló máa sọ pé ẹ jọ̀ọ́ ẹ má jẹ́ kí wọ́n máa bẹ̀jọba pé kán wá gbà wọ́n lẹ̀ ni. Àwa wa ń lọ ń bẹ̀jọba lórí àwọn tó ń bá wa ń fínra, tó yẹ ká lọ́gbọ́n inú pẹ̀lú àwọn ọba wa ká jókòó pé ókè ìlú Ìbàdàn ológun mélòó ló wà ìlú Ìbàdàn, ẹ kó gbogbo wọn jáde. Èkìtì aramọkọ ẹ kó àwọn ológun yín jáde. Tó ní kàkúdà tiẹ̀ sílẹ̀ kọ́ wá kó wọn jọ pókè o, ẹ má ti block into the forest, ẹ àfọyín ní gbàgede 30 days owó lélẹ̀. Èkìtì ẹgbà 200 million, Èkó ẹgbà 1 billion, bọ́jẹ́ 6 billion làkólẹ̀ fún insecurity. Abẹ́rẹ́ pé ó kékeré kí lọ́mọ máa jẹ lóko. Àwọn tá a fẹ́ rán lọ gbogbo wọn kàn sọ gbà fẹ́ lọ, táwọn agangan ti jókòó pé àwọn táwọn rán lọ yìí ta ló fẹ́ provide support fún wọn. Abẹ́rẹ́ pé tí federal government bá kàn fún wọn lówó wọ́n wá pín láàrin àwọn bẹ́ẹ̀ ni. No, ó need the support from every local government, ó need the support from every baálẹ̀, from every youth leaders, from every professionals. Kò ṣe pé kọ́ máa lọ máa jà káwọn kan wá máa dá táì nílùú. No, all of us must pay attention. So tá a bá ní à ń lọ síwájú lórí ọ̀rọ̀ ilẹ̀ Yorùbá tí a bá sòótọ́ ọnú fúnra wa, tá a wá ń fi àsìkò tó yẹ ká fi pọ́n gbogbo èèyàn wa. Okay, náà sìn bí ìjọba Bọ́lá Ahmed Tinubu yìí, òun nìkan lọ́lọ́run fi àwọn nǹkan kan nígbà tiẹ̀ tí ò ṣẹlẹ̀ rí. Abẹ́rẹ́ pé American government máa dédé lọ support government ni. Ìpolongo tán gbé lọ òun ní pé kí wọ́n wá pa Bọ́lá Ahmed Tinubu kan lo agbára Amẹ́ríkà kan wá fi yọ lórí oyè. Ìgbà tó náà máa pa bidà tó sọ bí dire ló sọ Amẹ́ríkà di ètò irinṣẹ́ ilẹ̀ Nàìjíríà tó fi ń ráwọn Boko Haram pa lẹ́ni. Wọ́n pa wọ́n ní ìfọnáfọṣù. Abẹ́rẹ́ pé eré kékeré ni wọ́n lọ mú wọn láti ibi spọ́ọ̀tì wọn gangan ibi tí wọ́n ti ń wá ni wọ́n ti ń bá wọn fa wàhálà yẹn. Kò ṣe pé wọ́n mọ̀ wọn ì tí wá sí South West o, wọ́n lọ ń de gbógun tì wọ́n. Bọ̀ pé káwọn náà lè máa rí nǹkan ṣe kọ́ lè máa ta bíọ́bíọ́, òun làwọn nǹkan tí wọ́n ń ṣe yìí pé táwọn bá ń gbọ́mọ méjì lé ní táwọn pa tíṣà lọ́la ẹ máa wà panic. Wọ́n dẹ̀ fẹ́ tẹ panic button ni, ààrẹ gbọ́dọ̀ wà panic. Gbogbo àwọn ọmọ tí wọ́n kó yẹn táwọn alágbára wa tán bá fọwọ́sowọ́pọ̀, àníṣe ó dá mi lójú pé ohun tó máa pè níbi tó bá ti pè ṣé àárí lóńdó ni àwọn tó wá tí gbogbo wọn dẹ̀ sùn níbi tí wọ́n ti kó àwọn èèyàn sí, wọ́n dẹ̀ rí gbogbo wọn mú. Àbáwọn tí màálù wọn tó ń kó lọ tí gbogbo wọn kú ti màálù bí àìsí ìrí tààrà sọ́n pa wọ́n rí ni. Àwa ń jókòó ibi tó yẹ ká ronú sí, àwa ń hate ara wa, à ń wá ta ni ẹ̀sùn kàn, ta lẹni tó ń sọ̀rọ̀ ẹlòmíì fẹ́ lè máa sọ̀rọ̀ níbi tó wà pé ta ló fi ran tó fẹ́ gbóúnjẹ lẹ́nu wa ni. Àbí tí a bá lè lọ ṣe báyìí báwo la ṣe máa róúnjẹ jẹ, a máa rí oúnjẹ jẹ. Tá a bá fi ìfẹ́ tó, òun ni mo ṣe ń sọ pé gbogbo ohun tá à ń lépa yìí ẹ jẹ́ kí a fọgbọ́n ọnú tó. Structure wà nílẹ̀ Yorùbá, ètò ti wà láti gbà wáṣẹ̀. Ogun òdẹ̀kólẹ̀ Yorùbá kó jà wá rí kó wa lọ. Ìbàdàn nìkan tó kojú gbogbo ogun yìí nígbà wáṣẹ̀ Ìbàdàn ló gba ilẹ̀ Yorùbá lẹ̀. Torí ẹ̀ ni mo ṣe máa ń kéde àsákì fún Ìbàdàn. Ṣùgbọ́n ṣé Yorùbá mọ gbogbo ilẹ̀ Yorùbá ṣáà ti kí Ìbàdàn kú iṣẹ́ rí ni? Àbá ti lọ sọ pé oore tí Ìbàdàn ṣe wá yìí ṣáà ti ṣe thank you fún wọn rí? Ṣé à ń wẹ́sùn pé ẹ̀sùn ní Ìbàdàn ṣe Olúbàdàn fẹ́ jẹ chairman ní council of obas, wọn wá ní gbogbo ọmọ Yorùbá dojú ti Ìbàdàn, ṣé yẹn ló kọ̀ wá? Àbọ̀ fẹ́ ṣe security summit, àwọn àfihàn ọba olólè gbà, ẹ jẹ́ ká lọ gbé sí. Kò sọ́ba kan tó gba gbogbo ọba aládé lálejò tó bá yẹ̀ lẹ́yìn Ọ̀nìrìṣà. Tó ẹlòmíì bá ṣe àwọn kan máa bomi sẹ́yìn àpẹẹrẹ ni. Ó yẹ kí a fi tá a bá dáwọ́ jọ pọ̀, ó ní mo ṣe sọ fún wa, a ti ní gbogbo nǹkan lẹ̀ Yorùbá, Ọọ̀ni dàbí bóyá president fún wa lẹ̀ Yorùbá ni. Gbogbo àwọn ọba yòókù igbákejì òrìṣà ni wọ́n jẹ́ sí Ọọ̀ni tó ń jẹ́ Ọ̀nìrìṣà. Wọ́n torí pé a fẹ́ recognize authority yẹn, tá a bá dẹ̀ ti fail láti recognize authority ilẹ̀ Yorùbá, tí gbogbo àwọn ọmọ káàárọ̀ oòjíire tí a recognize authority ilẹ̀ Yorùbá, tá a bá wọn lọ sunkún àrùn jẹ àrí kinní kan àṣe kinní kan ní ta fẹ́ mú lélẹ̀, ta ló lórí wa, ta lòjó lórí wa, tọ́lọ́run ti kún wa lólórí. Ó tún wá jẹ́ pé ààrẹ ta tún ní ó tún bọ̀wọ̀ fún olórí yẹn. Ẹ ṣe jẹ́ ká kó gbogbo náà wa ká kó sí ojú kan,
káwá sọ fún bàbá Ọọ̀ni okay bàbá Ọọ̀ni ẹ ti ẹ̀ pàṣẹ fún Olúbàdàn tó bá wà ní meeting gbogbo á máa lọ síbẹ̀ as observer bẹ́ẹ̀ yóò ní rán èèyàn tí ń wá ni kọ́ wá observe ni wọ́n máa wà ọmọdé gbọ́n àgbàgbọ́n la máa fi yanjú ẹ̀ bọ́ tí a bá ní ààyè láti kóra wájọ kó ní kàlùfẹ́ lọ jàjà tiẹ̀ lọ́tọ̀ọ̀tọ̀ wọ́n á rí wa mú ẹ má jẹ́ ń tàn yín torí pé láàárín wa ẹ̀kúlé lọ̀tá wà inú ilé la ṣe bí ń gbé tí a bá fi ọgbọ́n tó ká nífẹ̀ẹ́ ara wa ká wò ó pé báyìí ni ọ̀rọ̀ tó wà nílẹ̀ yìí ọ̀rọ̀ òṣèlú nìkan kọ́ ló wà nílẹ̀ o ọ̀rọ̀ ìtúsílẹ̀ ayérayé ọ̀la wa òun là ń jà lé lórí ẹ̀ tó ò bá mọ̀ Tinubu nítorí pé ó wà ń bẹ̀ ìgbà tí wọ́n gba agbára lọ́wọ́ àwọn mílítírì ní nàdẹ́kò wọ́n ti fẹ́ pa àwọn àtàwọn Wọlé Ṣóyínká àbáwọn nítorí pé àwọn ọmọ wọn ka yẹn ń sọ pa history lẹ́ǹkan yẹn Tinubu ti dá history padà nínú education curriculum o nítorí ẹni Tinubu ṣe ń sọ pé ó ti make education ẹni tó bá fẹ́ lọ ṣe technical education NCE kò ní di JAMB ló ṣe regulate gbogbo nǹkan tẹ́lẹ̀ Haúsá nìkan ló máa ní 180 kó tó wọ yunifásitì nísìnyí wọ́n sọ pé 150 wọ́n lọ gbé gbàgádá ní owó gbọ́dọ̀ wọ́ kò sí special consideration mọ́ tó máa ń fún wọn lọ́dọ̀ tí wọ́n tẹ́ pé àwọn ọmọ tí wọ́n máa ní 100 wọ́n ti wọ yunifásitì àwa tí wọ́n wá ní 230 wọn ò ní lè wọ yunifásitì gbogbo ẹ̀ ló ti reduce abẹ́rẹ́ strike ni tó nǹkan tá à ń sọ ní pé ibi tí challenge wà ní pé tá a bá wá gbọ́ kó ẹnu pọ̀ ká kó sọ́ndà àwọn ọba wa ká wá máa jẹ́ kí Tinubu mọ̀ pé ọ̀wọ́n gógó oúnjẹ o àwọn ti ná àwọn farmers o kò ń ṣe farmer orí paper torí pé púpọ̀ gbà míì ẹlẹ́tàn ló pọ̀ jù nínú àwọn tá a rò pé wọ́n ń ṣojú fún wa until táwa gangan bá take decision on our own tá a bá dẹ̀ take decision conference yìí ó máa solve a lot of problems fún wa because a gbọ́dọ̀ ní proper administrative structure nílẹ̀ Yorùbá a ní gbẹjọ́ lọ́lọ́gbà báwọn tó ń polongo tẹ́lẹ̀ tó ẹ̀ mo ṣe máa ń sọ kò ní pé mo hate anybody I love everybody because ilẹ̀ Yorùbá kan náà ìlàjọ ń jà fún but Ọlọ́run fún wa ní nǹkan nísìn ẹ jẹ́ ká ṣe gbárùkù tí tá a bá rí ìjọba yìí gbà ní ẹlẹ́ǹkejì ọ̀wọ́n gbogbo oúnjẹ táwọn sọ pé kí ni the bag of rice ó ti wà ní 150 tẹ́lẹ̀ kó tó di 50,000 ó ní ọgbọ́n tó ta sí ó náwọn tax reform tó lọ $700 but àwọn èèyàn wa ń gbà míì tó wà nínú ìjọba tọ́jọ́ ọmọ Yorùbá àwọn gangan ni wọ́n ń ṣòro pa ìjọba síwájú tí wọ́n mí sí àwọn èèyàn wa lára tí gbogbo wọn kàn gba appointment or opportunity lórúkọ ilẹ̀ Yorùbá tí wọn ò fẹ́ ní tìǹ mú wá sílé fún wa wọ́n dẹ̀ ní ọ̀pọ̀lọpọ̀ opportunity tó lè gba ọmọ wa síṣẹ́ tó lè jẹ́ pé nígbà tá a ṣíwájú wọlé a make it proper demand pé ká ṣíwájú gba no less than 60,000 Yorùbá youth sí Nigerian army 60,000 sí Nigerian police wọ́n gbà sí custom wọ́n gbà sí àti wọ́n pé tó bá tẹ̀ fẹ́ dín ìjọba wọn gógó ìnira tó wà yìí because we thought that those are the right way to make sure that àwọn èèyàn wa ní freedom those are demand wa ṣì wà níwájú bàbá lè ní pé kò ń ṣàwọn ẹbí wa sọ pé kí wọ́n spread yẹ ní beyond political parties because ọmọ PDP tó wà nílẹ̀ Yorùbá ọmọ Yorùbá ni nítorí pé wọ́n ṣì lọ́nà òun náà gbébò alọ́ta fún Haúsá tó bá 2027 ọmọ Yorùbá tó wà ní Labour Party ọmọ Yorùbá ni wọ́n torí pé àwọn ò kì í fìfẹ́ ṣe àwọn ọmọra wọn pé tó bá ti di ìgbà tó bá ti tó ṣèlú bá dé so the challenge is that gbogbo ariwo tó ń pa ń Kánò ní Sókótó yìí òun ṣe ariwo tó fẹ́ ràn àwọn Yorùbá lọ́wọ́ ariwo tó yẹ káwọn máa pa ń bìbà ọmọ wa ni ẹjọ́ ṣe ọmọ wa ni ẹjọ́ ṣe a lè fi lẹ̀kẹ̀ sídìí ọmọ ẹlòmíràn ọmọ wa ni ẹjọ́ ṣe torí pé tí a bá kọ ọmọ wa nílẹ̀ nísìn ará àtà á kó wa lẹ́rú Tinubu ti gbé wa dé level total freedom díẹ̀ ló kù sìn tó bá parí ètò 1999 constitution sìn because wọ́n ti ń review ẹ̀ ó ti mọ àwọn nǹkan tó fẹ́ ṣe àti advice president gbogbo àwọn nǹkan míì wà tẹ́ pé inú ikùn ló wà tí a lè máa sọ́ńtà ń sìn a kàn ti sọ díẹ̀ pé gbogbo àti sọ pé kán dá National Youth Development Commission sílẹ̀ kán dá Youth Right Act sílẹ̀ Education Right Law kán dá sílẹ̀ kí gbogbo àwọn nǹkan mùdùmùdù ìjọba àwarawa policy ló ń guide ìlú not noise a lot of what is happening to us now taba get security right and what are the strategy is localizing all our security architecture especially local policing la sọ npa yìí a sọ npa Nigerian police tó máa devolve o the state police o we are talking about local government policing structure once we can be able to and that should be left in the hand of the royal obas to control to take charge in collaboration with local government authorities content department of that local security network kò ń ṣe àwọn tíjọba bá gbà àwọn tó jẹ́ volunteers of different groups different organizations ìjọba gbọ́dọ̀ ní ètò incentive fún wọn wọ́n gbọ́dọ̀ ní mọ́tò tó máa fún abẹ́rún pé pc ló máa fowó ẹ̀rẹ́ epo tó bá fẹ́ lọ jagun nínú igbó ni expect pé kán dáwó owó wọn kán tó máa dá láàrin ra wọn tó bá da fọ́jọ́ mẹ́ta tó bá máa fi dọ́jọ́ kẹrin wọ́n á fún gbogbo wa táwọn alẹ́ Yorùbá pé ìkànnì wà bí ẹ̀rọ ọmọ ọlọ́mọlẹ́mọ̀ ránṣẹ́ dé torutoru ẹ̀ tún fún wọn support adẹ̀ ní billionaires à ń ṣe party lójoojúmọ́ lẹ̀ Yorùbá àwa là ń ná billions jù lórí party tí wọ́n bá convert owó tà ń ná lórí party every weekend nílẹ̀ Yorùbá àti secure gbogbo ìgbèríko wa kí la fẹ́ fi secure ẹ̀
tó bá ní kó ṣe fence tí gbogbo ilẹ̀ Yorùbá nìkan péré ká tiẹ̀ fi ní borderline ní interstate borderline o kàn gbọ́dọ̀ wá láti Benin Republic kó kàn wọ Badagry àbí kó gba Kwara kó gbàbẹ̀ wọlé sọ̀yọ́ tó dẹ̀ sẹ́ni kò sí anybody tó kò sí aṣọ́bodè kankan tó ń béèrè question lọ́wọ́ anybody. Fúlàní abọ́mọ Yorùbá sùn lẹ́ni abíá Yorùbá abíá Fúlàní ò wá ní lóyà sí wa abí Yorùbá wọn tún fẹ́ ọmọ Ìgbò náà fẹ́ wa abíá Ìgbò abíá Yorùbá wọn ní wà lóyà sí wa. Those are the incursions. So we need to have extant policy plan for the Yoruba people. And that is what the Yoruba Council Worldwide is working on assiduously. We are not leaving any stone unturned to making sure that we put out every legal structures. Mo sọ pé àwọn alákọ ìwé about àpilẹ̀kọ tó dá Àmọ̀tẹ́kùn sílẹ̀ mi tí mo bá yín sọ̀rọ̀ ni mo kọ́. Ó dẹ̀ ní nǹkan tó gbé dúró dè ní wọn ti implement up to 30% of that policy plan títí di èyí tá à ń bá yín sọ̀rọ̀ yìí. Nítorí ẹ̀ ló ṣe mẹ́yẹ because what they are supposed to have is that there must be a constant structure and there must be an extra volunteer structure. Tí wọ́n gbọ́dọ̀ institutionalize OPC ò kàn gbọ́dọ̀ dá wà bẹ́ẹ̀ yẹn tí ò sí anybody tó ń fún wọn ní support from government. Abẹ́ẹ̀kọ̀rún pé carpenter tó máa lọ ṣe security lálẹ́ tí omi ló máa mú sùn. Government ò tẹ̀ ní provide incentives fún wọn regulate provide the support system fún wọn. Tẹ bá ní kí Sunday gan lọ dá ìrù ẹkùn bó ṣe gbé kalẹ̀ nílé ní ìsìn kò lè ká Ọ̀yọ́ nìkan tán gbogbo ìrù ẹkùn tó bá dá gbogbo wọn lẹ̀ kó ìmọ̀ kan ní 10,000 soldiers wọn ò lè dá tí protect Ọ̀yọ́ nìkan tán. We need not less than 2 million structure, well-structured force on ground. How do we achieve it? Kò lè achieve ẹ̀ nínú tẹ̀m̀bẹ̀lẹ̀kun, a lè achieve ẹ̀ nínú backbiting, a lè achieve ẹ̀ nínú horse trading ni pé eléyìí ló lágbára, eléyìí bá mi bẹ̀ ni, eléyìí ni olórí, tọ̀hún ni ìlú. And that's why we say let everybody rally around the supreme structure, let all of us bring their structures together. Àwọn bá wá ní authority, wọ́n ní individual authority wọn, tẹ́gbẹ́ tó bá kó lẹ̀ pẹ̀lú ìtọ́nà ìjọba fún ìlú kọ̀ọ̀kan. Àwọn ọba míì ní èèfọ̀ wọn lè kánná ṣùgbọ́n torí pé a fún wọn ní ọ̀wọ̀ yẹn a jẹ́ kí wọ́n mọ̀ pé iṣẹ́ tọ́lọ́run rán wa ṣe lélẹ̀ láṣẹ ń tán pé ẹ máa ní pé ọ̀rọ̀ mi ò yẹ lórí pé ìjọ àwọn ọba wa ní ká lò tá bá ti wà well structured pẹ̀lú àwọn ọba àwọn ló máa mọ bí oníkàkùn ṣe máa devolve strength wọn at their various locality tí wọ́n wá dúró ní dúró akíní o tó ń ṣe dúró pé à ń ṣe yọ̀bọ̀kẹ́ wọ́n á dúró ní dúró akíní in their various states àwọn ló máa dàbí garrison command tó máa fi monitor wọ́n máa jókòó tì ní kò ṣe kan tẹ́yìn kan máa lọ sọ́jà tẹ́yìn kan máa lọ sí lọ gbogbo àjọ máa jókòó tì ní ká fẹ́ fúnra wa ní gbàgede ọjọ́ 14 days la fẹ́ fi fi ṣẹlẹ̀ kò ṣe pé àwọn la máa lọ sí inú oko a fẹ́ fi monitor progress report because insecurity tá à ń sọ yìí tá bá filẹ̀ ibi tá bá ti ń péjọpọ̀ lọ́tún máa tún máa sọ àdó olóró fún wa tó bá ti ń dé level yẹn a máa suspect everybody tó bá ń gbẹ̀gbẹ̀ wa ni ìsìn lọ ẹ̀ka tètè kàn téèlẹ̀ tá máa yẹ kó dé level suicide bombing ẹ máa jákàjọ́ kó dé level pé a nílé rí ọmọ Haúsá kan káwọn máa fòkò lé wọn ẹni tí ó ṣẹ̀ aláìṣẹ̀ la máa lọ máa fọ̀bẹ dúnbú nígbà tó yẹ pé àwọn ẹlẹ́ṣẹ̀ gangan wà bí tí wọ́n ti ń mọtí àwọn ẹlẹ́ṣẹ̀ wọ́n ní network beyond àwọn tá à ń sọ yìí kò ṣe pé torí pé àwọn ragtag tẹ́ ń rí lórí social media àwọn tó jẹ́ commanders wọn professors àwọn ọ̀mọ̀wé ló wà behind wọn abẹ́rùn pé $1 lọ́fún rẹ́ K47 ni that's 1.5 million brand new èèyàn mélòó ló lè rà so if we do not have that láti provide fún àwọn ọdẹ wa ká tẹ̀ fún wọn test ground ó ń ṣe meeting lójoojúmọ́ pẹ̀lú oríṣiríṣi àwọn ètò láti lè wọ́n pé àwọn insecurity wọ̀nyí báwo la ṣe máa tó so we need to have a central command structure we need to have a recruitment base we need to expand the late àti nílẹ̀ then àwọn governors wa gbọ́dọ̀ ṣiṣẹ́ pọ̀ wọ́n má dá sí pé president ní region ti wà yìí kọ́ máa fi òṣèlú dára wa rú àmọ́ ẹ̀kọ́ òṣèlú wà ń ta o ṣùgbọ́n ẹ má jẹ́ ká fi òṣèlú ká fi dórí ilẹ̀ Yorùbá ká fi kọ́ sọ́kòdò Ọlọ́run á ràn wá ṣe. ọ̀tẹ̀ ló ń jẹ́ ìlú ń pè ọ́ kò sẹ́ni tí ò lórúkọ tiẹ̀ àti wípé ọmọ kì í gọ̀ títí sẹ́ẹ̀ kó gbàgbé orúkọ ara rẹ̀ ààfin tèmi ò nílò ìdánimọ̀ lọ́jà tó bá dọ́jà báyìí wọ́n á mọ̀ bó dọ́jà ni èmi tí ń tòótọ́ Samuel Owóyẹmí fẹ́lẹ́fẹ́lẹ́ láyé lórúkọ mi fẹ́lẹ́ ní gbogbo èèyàn mọ̀ mí sí èmi náà kọ́ Ọlọ́run ọba òkè ló fún mi ṣe ní gbogbo ìgbà.